Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tí ń gbé inú ìmọ́lẹ̀ agbéyìnga tó pẹ́yìn ní Ọlọ́run. A yìn ọ́ fún àánú yín, fún ìwàláàyè yín, fún oore ọ̀fẹ́, fún àtìlẹ́yìn yín, fún ojú rere. Agbéyìnga ẹ̀mí inú àwọn wòlíì mímọ́ torí pé ẹ dára sí wa, nítorí pé ẹ dára, torí pé ẹ dára o. Àwọn ọ̀run yìn ọ́ o, gbogbo ayé ń júbà rẹ. Ọlọ́run a yìn ọ́ ní gbogbo ọ̀nà. Agbéyìnga ìmọ́lẹ̀ kan tí sáré òkò tó ń kùn lè borí rí àwọn wòlíì agbára Ísírẹ́lì, Olúwa àwọn olúwo ṣé, torí pé ó tún fún wa ní oore ọ̀fẹ́ láì tún ráyè képe ọ ní wákàtí ẹ̀mí mo ṣé o, Jésù Olúwa wa. A kí yín kú ọ̀sán, kú àárọ̀, kú àṣálẹ́ ní gbogbo ilẹ̀kílẹ̀ ibi tí ẹ ó ti jọ máa gbàdúrà papọ̀. Ẹ ò ní sáré jáde nínú ilé láì faṣọ sára. Ẹ ò ní yán sọ̀dànù lójijì láì rò tẹ́lẹ̀. Àníṣe iná ayé tí kì í sí eérú rẹ̀ kò ní jó yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ra dátà tẹ́sí máa ń fi gbọ́ tiwa ní gbogbo ìgbà. Iná ò ní tán lápò yín o, ẹ ò ní ná tán kan tán kẹtorí kan. Ẹ bá ti ń kọ́ bọ́ inú àpò báyìí, owó lẹ̀ ó máa fọwọ́ bá. God bless you. Ìwọ̀nba àdúrà méjì tí mo fẹ́ gbà yìí, mo sọ fún wa lórí Facebook pé kankan ló ní mo kàn ní Ọlọ́run fi sọ fún mi pé kí n tètè kí n fi bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí ìrìn àjò wòlíì Ọlọ́run, ènìyàn Ọlọ́run tàbí ẹni tó jẹ́ ti Ọlọ́run, ẹni bí ọkàn Ọlọ́run, gbogbo ẹ̀ máa ń já sí testimony, ó sì máa ń já sí wàásù fún àwọn èèyàn. Tó bá rìn tó fẹsẹ̀ kọ, á fi wàásù fún àwọn èèyàn. Tó bá sọ̀rọ̀ tẹ́nìkan gbówó ńlá fún, á tún fi wàásù fún àwọn èèyàn ni. Yóò tún fi yí àwọn èèyàn lọ́kàn padà sí ti t'Ọlọ́run. That means nígbà tó rí jẹ tó mu gààrí sùn, òun náà ni. Nígbà tí ó sì sí, á tún fi wàásù náà ni. Àwọn èèyàn á tún ṣe kíni? Á fẹsẹ̀ àwọn èèyàn múlẹ̀ lórí ilẹ̀. Yóò dára fún wa. Òjò tó rọ̀ ní ijó ní òun ló jẹ́ kẹ́ mọ̀, tẹ́ bá wo èyí tó wà lẹ́yìn mi nísìnyí, ẹ rí pé ògiri tí à ń mọ̀ lọ ni. Òun ló ṣe bàná nínú ìjọ Ọlọ́run. So ìdí nìyẹn. Fọ́nà má gbọ́wọ́ rẹ sókè náà, ìwọ náà lè ṣe nǹkan kan díẹ̀ nínú ohun tí à ń bá lọ. Kì í ṣe pọ́wọ́ kún Ọlọ́run tó ń ṣe lọ́wọ́, ṣùgbọ́n ìwọ náà lè dá sí Ọlọ́run. God bless you. So ní báyìí mo fẹ́ kó sọ fún Ọlọ́run. Ìwé Isaiah 45:22, ó ní kọjú sí mi kí a sì gbà yín là, gbogbo òpin ayé, nítorí èmi ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Ní kọjú sí mi kí a gbà yín là, gbogbo òpin ayé, ó ní èmi ni Ọlọ́run, kò sí ẹlòmíì. Ṣé wàá ṣe tán àti kọjú sí Ọlọ́run báyìí? Níbi tó wà yẹn náà ló ti máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Olúwa gbọ́ ẹ̀ tí ò jẹ́ kí n ráyè tí, Ọlọ́run dáríjì mi. Máa bẹ bàbá yẹn níbi tó wà yẹn. Àkókò mi fẹ́ lò tó ṣẹ́jú mélòó kan mọ́. Máa bá Ọlọ́run sọ̀rọ̀. Máa súre fún ọ ní ìsìn. Máa jẹ́wọ́ gbogbo ohun tí ò jẹ́ kó ráyè tọ Ọlọ́run, àwọn nǹkan tí ò jẹ́ kó kọjú sí Ọlọ́run. Bóyá máa bá Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo ohun tó dì máa wọ́gbọ́n Sátánì fi sínú ayé rẹ, ẹ̀bùn tó fún ọ, bóyá ẹ̀bùn ẹjọ́, ẹ̀bùn àgbèrè, ẹ̀bùn àìṣekúṣe, gbogbo àwọn tó jọ mọ́ ẹ̀bùn Sátánì, agídí ọkàn, ìbínú, ìrunú ni. Dáríjì mi, gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Iná ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́, iná ẹ̀mí mímọ́, lórúkọ Jésù, ó yá kó gbà ọ́. Ìwọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn, ó jẹ́ tètè kọjú sí Ọlọ́run rẹ báyìí lọ́wọ́lọ́wọ́, torí kò sẹ́ni tó lè gbà ọ́ bí kò sí Ọlọ́run. Nítorí náà, lórúkọ Jésù, ọwọ́ iná Ọlọ́run ó yá kó gbà ọ́, kó tú ìdè àìsàn lára rẹ̀. Wàá gbọ́, ìwọ tó wà nínú ìdè àìní, sí àmì yẹn kó níná nú. Lórúkọ Jésù, bóyá àìní ọkọ, àìní owó, àìní ọlá, àìní oríṣiríṣi nǹkan, àìní ilé lórí, gbogbo ohun tó jọ mọ́ àìní ní ìṣẹ́jú yìí, lórúkọ Jésù, ọwọ́ ọ̀tún èdèdè Elédùmarè, ọwọ́ ọ̀tún òdodo Olódùmarè, lórúkọ Jésù, ó yá kó gbà ọ́ lọ́wọ́ àìní. O ò ní rógun yẹn mọ́. Torí tí Ísírẹ́lì ò rí ogun Fáráò mọ́ nígbà tán dé etí òkun, Ọlọ́run ló promise Mósè, ó ní wo ogun Fáráò tó ń wò yìí, ò ní rí mọ́. Kò sì rí ogun náà mọ́. Lórúkọ Jésù, ò ní rógun ayé rẹ mọ́. Ogun ayé ẹ di ìtẹ̀mọ́lẹ̀, ọkàn rẹ yóò balẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ó dá lábùkún fún, ó ti rí bẹ́ẹ̀. Gbọ́ àdúrà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká pàdé lórí Instagram, Adéwọlé 477, lórí Facebook, Adéwọlé Samuel, YouTube, Christ Campaign TV. God bless you. Ó dá lábùkún fún.